أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله ما شاء الله لا خوف عليهم ولا هم يحزنون. engineer má débi engine yìí máa wò tó bá fẹ́ ká ṣépè lera wa ó ti dá báyìí. الذين آمنوا وكانوا يتقون لهم البشر في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. هذا بيان للناس مولانا سلطان الواعظين وهدى وموعظة للمتقين. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين ẹ dákun ẹ jẹ́ á tẹ́wọ́ àdúrà. إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. يا صاحب للبيان أنت فصيح اللسان ثم سليم الجنان من بين إنسي وجاني يا واعظا بالقرآن كن راويا لسمعاني يا من بقول الأدنان يعيش بين الإنسان يا لبنة لبنيان أنت كشيخ جرجاني لا سيما صحباني في النطق بل في البيان كمجانه وهيراني وناشد للأغاني أو قصته بالقرآن أدهو حبيب الرحمن يا ربنا يا ديان طول حياة لبيان مع الدوام الأمان بجاي شيخ تجاني كشيخنا من شيطان وشر كل الجمعان بشيخنا محي الدين عبد القادر جيلاني يا ربي أجد هناني على تجاه الأعيان بواسل مرجاني في سائر البلدان ثم صلاة الرحمن على الرسول الأدنان من جانا بالبيان ثم أتى بالبرهان وآله والإخوان وصحبه للإحسان وتابعين القرآن وكل ما في البيان يا صاحب للبيان أنت فصيح اللسان
ثم سليم الجنان من بين إنس وجان. بسم الله الإله بسم الله الرحمن الرحيم. الإله قريش إلههم ليلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. آمين. ومتى متى. آمين 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 يا الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. آمين. اللهم صل صلاة محسنة على سيد المحسنين. آمين. وعلى آله وأصحابه حق قدره ومقداره العظيم. آمين. آمين. Ọlọ́run kágbárí gidá ó mọ̀ pẹ̀lú ń dá sàlátì. Ọlọ́run kágbárí gidá ó mọ̀ pẹ̀lú ń dá sàlátì. Pẹ̀lú Sheikh Suleimana ilé ẹ̀yìn odi. Pẹ̀lú Sheikh Suleimana ilé ẹ̀yìn odi. Gbogbo òkú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Gbogbo òkú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Ọlọ́run kágbárí gidá ó mọ̀ pẹ̀lú ń dá sàlátì. Pẹ̀lú Sheikh Suleimana ilé ẹ̀yìn odi. Gbogbo òkú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Alimi Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Bigore Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Takuti Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Kuburin Karatu Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Badende Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Rufogo Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Bube Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Tajul Adabi Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Tajul Mumini Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Adama Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Baba Kamali Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Baba Lagbaji Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Baba Bature Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Baba Nikoro Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Baba Ojibara Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Alasirafi Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Amirul Jaishi Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Sali ọmọ Sambo Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Shehu Latime Kabara Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Usmanu Ẹlẹ́yìnlá Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Mahabubu Nígbódòfù Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Ìmámù Maraba Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Gani Aboto Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Ìmámù Bani Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Abdul Fattah Shehu Yasin Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Alhamawi Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Sayyidina Alhamawi Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Oníkìjì
pa. ọlọ́run kẹ́ wọ́n gbàbọ̀ wọn. ẹ̀sìn ni ó bí wa. ọlọ́run kẹ́ wọ́n gbàbọ̀ wọn. àṣẹ́kù ìyá yìí nílé olóṣùn. ọlọ́run kẹ́ wọ́n gbàbọ̀ wọn. gbogbo òkú mùsùlùmí ọlọ́run kẹ́ wọ́n gbàbọ̀ wọn. ọlọ́run kágbárin gídà ọmọ pẹ̀lú ìdásálàtì pẹ̀lú Sheikh Sulaimana ilé ẹ̀yìn odi gbogbo òkú mùsùlùmí ọlọ́run kẹ́ wọ́n gbàbọ̀ wọn. bí a ti dákọ̀ wọn tó yìí. bí a ti dákọ̀ wọn tó yìí náà. àwọn tí ẹnu wa ò dọ́dọ̀ wọn pọ̀. àwọn tí ẹnu wa ò dọ́dọ̀ wọn pọ̀. ju àwọn tí ẹnu wa dọ́dọ̀ wọn lọ. ju àwọn tẹnu wa dọ́dọ̀ wọn lọ. gbogbo iye wọn tí àwa ò mọ nǹkan wọn tọ́lọ̀ mọ̀. gbogbo iye irú wọn bẹ́ẹ̀ táwọn ò mọ nǹkan wọn tó já sí pé olúwa ló mọ̀ wọn. a ò mórúkọ wọn ọlọ́run mọ̀. a mórúkọ wọn olúwa mọ̀. nínú wọn ni àwọn ńláńlá bẹ́ẹ̀ tí wọ́n ti lọ nínú ìlú Ọ̀fà tá a wà ń bẹ̀ yìí. inú wọn ni àwọn ńláńlá bẹ́ẹ̀ tí wọ́n ti lọ nínú ìlú Ọ̀fà tá a wà ń bẹ̀. bàbá wa Sheikh Muhammad Jamiu Bulala. bàbá wa Bulala. wọ́n bẹ̀ ń bẹ̀. wọ́n bẹ̀ ń bẹ̀. bàbá wa nílé dùndú. bàbá wa nílé dùndú wọ́n bẹ̀ ń bẹ̀. àwọn bàbá àgbà tí bàbá wa ìmáàmù àgbà lọ́fà tara wọn jáde wọ́n bẹ̀ ń bẹ̀. àwọn bàbá àgbà tí bàbá wa ìmáàmù àgbà lọ́fà tí wọ́n tara wọn jáde wọ́n bẹ̀ ń bẹ̀. gbogbo ẹnì kọ̀ọ̀kan wà yìí àwọn tí wọ́n bí wa àwọn àfáà wa wọ́n bẹ̀ ń bẹ̀. gbogbo ẹnì kọ̀ọ̀kan wà yìí àwọn tí wọ́n bí wa àwọn àlùfáà wa àwọn tí wọ́n tọ́ wa wọ́n bẹ̀ ń bẹ̀. ká tó wá sọ pé bàbá wa tí a ti torí wọn jókòó ń bí bàbá wa Ali Adébáyọ̀. ká tó wá ní bàbá wa tá a ti torí wọn jókòó ń bí bàbá wa Ali Adébáyọ̀. tó ṣe pé gbígbàdúrà wọn ló bí ìjókòó yìí. tó já sí pé gbígbàdúrà wọn náà ló bí ìjókòó yìí. àti gbogbo iye wọn tá à rántí dákọ. àti gbogbo irú wọn bẹ́ẹ̀ tá a rántí dákọ. ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ fún wọn. olúwa bá wa ṣàlékún ìkẹ́ fún wọn. ọlọ́run bá wa ṣàlékún àánú fún wọn. olúwa bá wa ṣàlékún àánú fún wọn. ọlọ́run bá wa ṣàlékún ìgẹ̀ fún wọn. olúwa bá wa ṣàlékún ìgẹ̀ fún wọn. ní ohun tí ó lókè dáadáa. ní ohun tí ó lókè dáadáa. sọ pé la ilaha illallah. la ilaha illallah. ká má jẹ́ kí àwẹ̀ ó gbò wá débi ká má lè wí. ká má jẹ́ káwé ó gbò wá débi tá a wá nílé wí. wí lẹ́ẹ̀kan sí pé la ilaha illallah. la ilaha illallah. nítorí ṣe lọ́wọ́ tí òjò wí yẹn. ntọ́ ṣe lọ́wọ́ tí òjò wí gbólóhùn tá a sọ pé kó wí. pàǹkan ohun tì. pàǹkanáàtì. wọ́n bá yẹ pé nǹkan kan nísinsìnyí ọ́ tí òjò wí. kàdé nǹkan kan ní bá wọ́n ń ṣe wọ́n náà tí òjò wí. sọ fún nǹkan náà kó yọ̀ǹda rẹ̀. bẹ̀ǹkan náà yín pé kó yọ̀ǹda rẹ̀. kó lè wí ẹlẹ́kẹta yìí. kó lè wí gbólóhùn eléri rẹ̀ yìí ẹlẹ́ẹ̀kẹta yìí. sọ pé la ilaha illallah. la ilaha illallah. muhammadun rasulullah. muhammadun rasulullah. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. a dúpẹ́ fún ọlọ́run. alhamdulillah. atọrọ kẹ́ atọrọ ìgẹ̀ atọrọ àánú atọrọ ìyọ́nú tọ́pọ̀ sí fún anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. ẹ dákun ẹni tí ó bá ní ilé yorùbá anabi kó máa lọlé. alayhi wa sallam. tá a bá ti ń dákọ̀ anabi tó lè yòǹbó rẹ̀ ìwábí rẹ̀ ò nítumọ̀ ọkàn waste àsìkò ni so máa lọlé ká mọ iye àwa tá a kù tó bá ní yorùbá anabi. sallallahu alayhi wa sallam. àṣẹ́kùbọ̀ oore àsálàtù gbogbo àwọn ẹni ọlọ́run lápapọ̀ tí wọ́n ti lọ bá wa ṣàlékún kẹ́ wọn. àmín. gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n kù nínú ìlú yìí àwọn àlùfáà látẹ̀rí ẹni tí ọba mi ṣe fi ṣe aṣíwájú ẹ̀sìn fún wa òun náà ni bàbá wa ìmáàmù àgbà sheikh Muhyiddin Salman àánú ọlọ́run ìyọ́nú ọlọ́run jọ́ máa pọ̀ sí fún bàbá wa ìmáàmù Ọ̀fà. àmín. kí ló dé tá a sàmì dáadáa jù báyìí lọ. àmín. kíkí bàbá imam ni mo fi kí kábíyèsí wa nínú ìlú yìí bàbá wa ọlọ́fà
ọ̀fọ̀fà nígbà tó ṣe pé mi mọ̀ dákọ̀ wọn òun ṣéwù ni ẹ ṣe Sheikhu. ẹ ṣe lẹ́ẹ̀kan sí Sheikhu. ẹja ṣe lẹ́ẹ̀kan sí Sheikhu. abẹ́lọ́hún ìlú Ọ̀fà ọlọ́mọdé ọba jẹ́ láéláé Amin. gbogbo ẹni tí ń bẹ lọ́fà àtọmọ Ọ̀fà àtẹrù Ọ̀fà já máa bẹ pẹ̀lú àánú Ọlọ́run Amin. nítorí ti di ẹ̀rín nínú ìlú yìí mọ́jọ́ bẹ́kún dé Amin. èyí tí ń dùn wá lọ́kàn tá a fẹ́ pé báyìí la fẹ́ kọ́lọ́hún ó ṣe wọlé bàbá wa imam dákun ìdùnnú ni ojú ọ̀padà bá dé fún wa Amin. ìjà ṣe àmì rẹ̀ kan náà Amin. bí mo ti kí bàbá wa imam bẹ́ẹ̀ ni mo kí bàbá wa khalifa wa nílé dùndún náà bẹ́ẹ̀ ni mo kí bàbá wa tí wọ́n jẹ́ àlífà àgbà fún gbogbo ohun tí ń jẹ́ tìjàníyà gẹ́gẹ́ mo bàbá wa fún rẹ̀ mo kí wọn mo wá kí gbogbo àwọn àlùfáà lápapọ̀ níjókòó yìí kò sẹ́lòmíì ń bí tí èsè pàfà ni wọn ìjókòó àwọn àlùfáà ni mo wá fara rẹ̀ láti apá ọ̀tún mi níbí bàbá wa ọláwùtí Allah hayatahu. ọlọ́run wọlé ahídímọ̀ alukur'an táwọn tí wọ́n bí àwọn tí wọ́n bí yín ṣe tó ẹ pé náà tún ní àwọn bàbá náà tún tẹ̀lé tí wọ́n jáwọ́ kó mbẹ́ títí látijọ́ yìí títí lónìí wọlé abalùkọ́rán ṣe tóbi tó bọ́rọ̀ bàbá tí ń jẹ́ dùnú lérí yín ọlọ́mọdé ó dìbànújẹ́ Amin. kẹ́ ẹ máa bẹ pẹ̀lú àánú ọlọ́run Amin. ní apá kejì mi níbí bọ́kí bàbá wa imam mọ́tíláṣí wa ń bí bàbá wa almiskin ẹ máa bẹ pẹ̀lú ìyọ́nú ọlọ́run Amin. bọ́kí afa wa muhammad muniruddin bàbá wa hall state Allah hayatahu. bí n ti ń bọ̀ mọ́sá rántí pé a fẹ́ kí hall state ọ wà nílé Wọ́n bá sí Kaduna. tí wọ́n bá ṣe pé wọ́n wà ní kaduna àtàwọn ilẹ̀ haúsá kan Ẹ tí wọ́n báyìí máa ń náà. àbí kí wọ́n wà ńlọrin àbẹ́kọ́ wọn ni àwọn ẹsẹ̀ ń bẹ lọ́fà wọn làwọn ń bẹ lọ́fà mo ní à ń bọ̀ wá dọ̀ wájú tẹ̀sílìm wọn ní pẹ̀lú ògùn ọlọ́run bẹ́ẹ̀ bá ti ń débẹ̀ ẹ pé àwọn náà kàn yín lára nísì àwọn ń ṣe nǹkan kan lọ́wọ́ ni àmọ́ àwọn ò fi nǹkan náà lẹ̀ ọ̀tọ̀ ní prógrámù táwọn ń tò tẹ́lẹ̀ ọba tí ó ṣe yín ní èèyàn nínú èèyàn látijọ́ yìí afáwọ tẹsílìm tí wọ́n bá ní kí n kọ tán nípa wíwá ṣe wáàsí mi láti lọrin lọ́fà àkọ́kọ́ ẹni tó kọ́ gbé mi wọ́fà wá ṣe wáàsí láyé ọ́stéètì ni ó ti wà nù tán Báyìí kẹ̀sídà. pété lọ́kọ́kọ́ pè mí wáàsí lọ́fà pé kọ́kọ́ wá ṣe wáàsí lọ́fà ọ́stéètì lọ́kọ́ pè mí yàtọ̀ sípa àsìyàn wa wá sí nǹkankan wọn ní ẹ̀yin náà dá sí ẹ̀yin náà ṣe fatia pé ọ̀fà gẹ́gẹ́ pé ẹ wá sí àpè ọ wá sí orúkọ rẹ ní bẹ́ẹ̀ bí invitation card ọ́stéètì náà kọ́kọ́ pè mí èmi kì í gbàgbé ẹ wá wà àtijọ́ náà iyì náà àti àpọ́nlé náà kọ̀ wá kúrò lára ara wa gbogbo àwọn ọmọ yìí mú ìwé báyìí gbogbo wọn náà ń jọ náà. Ní ogún ọdún sẹ́yìn. tá à ń fi fùfú jẹ sàárì. àánú ọlọ́run ti ń bẹ lára yín látijọ́ ni a lọ Ìjẹ̀bú Òde afa ọmọ kéwu afa Muhyiddin ó wá gbọ́ pa ń bọ̀ ó wá pàdé wa níbi tá a wà ó wá lóun fẹ́ ká wá bá òun lálejò ńlé bí tóun náà ń gbé ó wá ṣe wá lálejò ó pe àwọn èèyàn pé kí wọ́n máa wá náwó fún wa mo wá wò mo ní ọmọ dáa kéèyàn máa ṣe dáadáa ní dáadáa tó rí lára àfa All State ọpẹ́ rẹ̀ nìwọ náà ń dá yìí nípa àwọn ọ̀rẹ́ àfa mi ni ọba tó dá yín dáadáa látijọ́ náà dòní tẹ̀ wá sínú ẹni tí a sọ pé àmọ̀rí mọ́ ìmọ̀ ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ afa tẹsílìm èèyàn bẹ́ẹ̀ lómi ṣe láti ìgbà kan tó bá dìgbà kan wọ́n padà dìnnáyìn rẹ̀.
èèyàn yẹwọ́ ni pé èèyàn ṣẹ́jú sáwọn wọn ni pé ẹ fà sẹ́yìn máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọba mi ṣe ayé àwọn mi bẹ́ẹ̀ tí wọn ò ṣe é pè mọ́ra ẹni mọ́ ọba mi tí ò pè tiyín bẹ́ẹ̀ tá a tún fi lè sọ pé à ń wọ̀lú ọ̀fà àbọ̀sẹ̀ wà ń bẹ̀. wọ́n ti wà látijọ́ ọ̀hún náà. ó ní ìtumọ̀ àánú ọlọ́run tún bẹ lára yín ọba mi ò ní kakú o. àmín. ó kí yín àfa mi tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ all state àfa wa Saban mo kí yín ustaz wa baba wa al-Qur'an sahibul Qur'an nílẹ̀ imam mo kí yín mo tún fi baba imam kí yín lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn àlùfáà wa láti lọrin. láti lọrin. mọ́kàndé. bẹ́ẹ̀ni àfa wa sísè mo kí yín baba Nurul Faida mo fi wọn kí yín mo fi baba wa sísè mo fi wọn kí yín àfa wa lẹ́gbẹ̀ẹ́ wọn mo kẹ́yìn náà gbogbo ẹ̀yin àlùfáà tẹ́ wà pẹ̀lú wa níbí mo kí yín mo wá darí sọ́dọ̀ àfa wa tí wọ́n ń darí wa àfa wa Rohid àfa wa Algombewi èmi máa gbádùn wọn púpọ̀ wọ́n kún pẹ̀lú gbogbo nǹkan Rohid yẹn ọmọ wa lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ yẹn ọmọ wọ egun ara yẹn lọ tí ò ní wàhálà láwọn ọ̀rọ̀ olówó iyebíye ọba mi ò ní gba ìmọ̀ kúrò lára yín o. àmín. kò ní gba ọgbọ́n kúrò lérí yín o. àmín. kò ní gba òye kúrò lérí yín o. àmín. kò ní gba làákàyè kúrò lára yín. àmín. wọ́n láwọn tó ṣe bẹ́ẹ̀ fún. àmín. mo kí gbogbo ẹ̀yin ya mo kí gbogbo ẹ̀yin bàbá mo kí gbogbo ẹ̀yin lọ́lá nípò látẹ̀rí honorable wa kílẹ̀ kó kọ́ wọn àdátò àti gbogbo ẹ̀yin ńláńlá tẹ́ wà lápá kìíní lápá kejì ẹ̀rọ kẹ́mẹ́ bínú ó kọ yín ò sí lọ́dọ̀ mi bí àmọ́ mo rí yín pé gbogbo ẹ̀yin tẹ́ jọ jòkóhun ẹni yìí ní ẹni ọlá ní ẹni àpọ́nlé ní látẹ̀rí àfa wa Saheed ìjẹni ọlá ìjẹni yìí lójú ẹ̀ dá dókítà wa Teslim lóhùn àwọn ẹni re ni wọ́n máa dá ẹni re lóhùn Yorùbá ní oore lóore ń wọ́tọ̀ ẹni tí ó bá ti dáa fún nínú ayé yóò ṣòro fún ọ láti rí àwọn tó dáa fún kójọ ẹ rí i pé eré ìjòkó náà ni dókítà wà kálukú ń dé tọ́ba ẹ pẹ́ ni tí ò tí ì dáa fún ni junction bíi ni ó dùn ó gbèjú títì. tí ọmọ wo ta ni ń bọ̀ yọmọ àpò kálukú pé ẹ wá wá mọ́ ni mo tó ní ran yín létí ni àpẹẹrẹ pẹ́ni tí ì dáa fún tó ni tẹ́ni tí ò dáa fún tó tí bá ti ń pè àwọn èèyàn tó dáa fún lóde yóò fi wàhálà kún àmẹ́ni ọba dáa fún tó yọmọ retí wọn ni tọrọ dáa lójú kóhun náà dá wọn lóhùn ó sì mọ̀ pé àwọn ara àwọn làwọn ara wọn lójú àmọ̀ pé gbogbo yín tẹ́ jòkó ní náà ọ̀dà fẹ́yìn náà nù ayé ni bí ọ̀dà adéfẹ́ni kọ̀ọ̀kan kò ní burú. àmín. mo wá kí ìdílé bàbá wa Ali Adébáyọ̀ Ajẹ́lẹ̀ ṣeun mo kí ìdílé náà mo sì bá ìdílé náà dúpẹ́ fọlọ́hún. alhamdulillah. ẹ dákun yẹn máa dúpẹ́ dáadáa bàbá ni ẹ dúpẹ́. alhamdulillah. látẹ̀rí dókítà wa Teslim àtàwọn tí ń bẹ wájú àtàwọn tí ń bẹ lẹ́yìn tí à ń jọ ń jẹ́ ọmọ bàbá ọmọ ìyá ọmọ ẹbí bàbá yín dúpẹ́ o. alhamdulillah. ẹ dákun ẹja dúpẹ́ náà dáadáa. alhamdulillah. ọpẹ́ tí mo bá yín dá lónìí ni pé Ọlọ́run ní kí ẹ rí àwọn èèyàn bí yín kò sẹ́ni tí ọ̀rẹ́ ni bí àmọ́ àwọn tó bí wa ò jọra wọn. tí àwọn tó bí ọ tí wọn bá ti rí sẹ́lẹ̀ tí wọn bá ti rí sẹ́sẹ̀ kalẹ̀ dé ọ dààmú kó tó balance
àmọ́ bọ́lá bá ní káwọn tó bí ọ wọ́n rí sẹ́sẹ́ kalẹ̀ káwọn mú jàfáwó lazata قوم جفوا لذة دنياهم وآثروا خدمة مولاهم فلا قرار منهم عنده ولا جنود النوم تغشاهم واصله والناس في قبلة أنه وقد أكرم مسواهم فهو ولي لهم دائما أكرم أولاهم وأخراهم أكرم آباءهم وأبناءهم قوم جفوا لذة دنياهم. bàbá wa tí wọ́n kù ní bàbá fún wa nínú ẹbí náà bàbá wa Ṣeiku àwọn dà kí wọ́n dìde kárí wọn àgbàlagbà ẹ dìde kárí yín bẹ́ẹ̀ ti dàgbà tóun náà ẹni Allahu Akbar ẹ kú rólé àwọn àgbàlagbà ojú yín ò ní bàjẹ́ ẹ̀yin yóò sì ní bàjẹ́ ẹ dákun ẹ jòkó. قوم جفوا لذة دنياهم. àwọn kan ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n ti lọ láyé tó ṣe pé جفوا لذة دنياهم. wọ́n mọ oore ayé wọ́n mọ oore ayé lójú wọ́n rí ayé wọ́n ṣe bí ìgbà tí wọ́n ò rí ayé wọ́n ní ayé wọn ò lò wọ́n jù ú lẹ̀ fáwọn tí wọ́n fẹ́ lo ayé káwọ́mọ́. قوم جفوا لذة دنياهم. wọ́n fi ìgbádùn ayé lẹ̀ wọ́n gba àwọn tó bí yín rí ìgbádùn ayé wọ́n ní ó kọ Ọlọ́run téèyàn fi pe ayé pé gbogbo ayé èmi ni ẹ kọjú sí ó kọ Ọlọ́run téèyàn fi sọ pé gbogbo olówó ìlú yìí èmi ni ẹ máa wá fún ń bẹ lọ́wọ́ àwọn tí wọ́n bí yín. قوم جفوا لذة دنياهم. ó kọ Ọlọ́run tààrà téèyàn fi sọ pé ẹ máa wá bùn mí mọ́tò ẹ máa wá kọ́lé fún mi ẹ máa wá ṣe gbogbo nǹkan fún mi ń bẹ lọ́wọ́ wọn ń jọ náà ṣùgbọ́n wọn ò lò tọ́lọ́hun ni wọ́n fi ń ṣe. وآثروا خدمة مولاهم. Abdulsalami وآثروا وآثروا خدمة مولاهم. ìtí wọ́n sọ ń jọ náà ni pé ìwà ayé máa lọ tiẹ̀ lọ́tọ̀ Ọlọ́run ọba mi ni mo fẹ́ kọjú sí ìwọ ọlá máa lọ tiẹ̀ lọ́tọ̀ Ọlọ́run ọba mi ni mo fẹ́ kọjú sí ìwọ yìí máa lọ tiẹ̀ lọ́tọ̀ Ọlọ́run ọba mi ni mo fẹ́ kọjú sí. وآثروا خدمة مولاهم فلا قرار منهم عنده dákun pariwo pé ولا Allah. جنود النوم تغشاهم واصلهم والناس في قبلة أنه وقد أكرم مسواهم فهو ولي لهم دائما أكرم أولاهم وأخراهم أكرم آباءهم وأبناهم. àfààní kì í sọ fún ọ pé ń bẹ nínú àwọn èèyàn kan bẹ́ẹ̀ tí wọ́n ti lo ayé nínú wọn ni bàbá náà wà káwọ́mọ́. جفوا لذة دنياهم وآثروا خدمة مولاهم فلا قرار منهم عنده ولا جنود النوم تغشاهم وصله والناس في قبلة أنه وقد أكرم مسواهم فهو ولي لهم دائما أكرم أولاهم وأخراهم أكرم آباءهم وأبناءهم. dákun pariwo Ọlọ́run pé Allahu Akbar. الله أكبر. ẹgbẹ́ tí a fà sí ẹgbẹ́ sí ẹgbẹ́ sọ́dọ̀ wáyé ẹgbẹ́ sọ́dọ̀ wáyé. قوم جفوا لذة دنياهم. àfààní àwọn kan bẹ bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n rí ayé àmọ́ wọn ò ṣe ayé wọn ò wá ayé wá wọn tún láwọn ò fẹ́ ayé. وآثروا خدمة مولاهم. wọ́n múra sí Ọlọ́run wọ́n múra sí ọ̀la wọn wọ́n múra sí ẹ̀yìn wọn wọ́n múra sí àkíyàmọ̀ wọn òun ni wọ́n sàlẹ́sà.
ولا قرار منهم عندهم ولا جنود النوم تغشاهم. gbogbo ọ̀sán wọ́n fi ń pe ọlọ́run ní e gbogbo òru wọ́n fi ń pe ọlọ́run ní e wọ́n ń kọ́ ọmọ ń kéwú wọ́n ń kọ́ ọmọ lẹ́sìn wọ́n ń kọ́ ọmọ níwà wọ́n ń kọ́ ọmọ ní ìdímọ́ wọ́n ń kọ́ ọmọ ní sùnmọ́lọ́hún wọ́n ń gbààwẹ̀ lọ́sàn wọ́n ń dákọ̀ ọlọ́run lóru wọ́n wá fi béèrè nǹkan kan ọ̀la ni wọ́n fi ń béèrè. واصلهم والناس في غفلة. ìtí wọ́n ṣe ni pé واصلهم والناس في غفلة. bàbá wọn ló ti àṣẹ واصلهم. واصلهم wọ́n so igi ara wọn pẹ̀lú ọlọ́run. والناس في غفلة. njọ wọ́n ń ṣe àwọn kan rẹ́rìn. والناس في غفلة. والناس في غفلة. àwọn kan rí wọn pé àwọn àfa àkọ́mọ ń kéwú nu ẹ máa ṣe é lọ ọlọ́run san yín lẹ́san ọlọ́run sì padà san wọn lẹ́san. واصلهم والناس في غفلة. gbogbo ayé wọn àwọn wọ́n fi ń ṣe ìdàpọ̀ mímọ́ láàrin àwọn àtọ́lọ́hún pé káàrin àwọn àtọ́lọ́hún ọmọ bàjẹ́ káàrin àwọn àtọ́lọ́hún kọ́mọ dàrú kí àárín àwọn àtọ́lọ́hún kéṣù ọmọ ra yẹn bẹ́ẹ̀ والناس في غفلة. والناس في غفلة عنهم. níjọ́ náà àwọn èèyàn ń wò wọ́n níwò ẹni tí ó gbọ́n wọ́n ń wò wọ́n níwò ẹni tí ò ní kàn ṣe. níjọ́ táwọn bàbá àwọn míì ń fi mọ́tò táàkà àwọn bàbá tí yóò fi mọ́tò táàkà níjọ́ náà. níjọ́ bàbá àwọn kan fi lé táàkà àwọn bàbá tí yóò fi lé táàkà níjọ́ náà. níjọ́ bàbá àwọn kan faṣọ táàkà àwọn bàbá tí yóò fi aṣọ táàkà níjọ́ náà. níjọ́ àwọn bàbá àwọn kan púrùfù pé táwọn mọ̀ ń lu ìtò wa àwọn ń sọ pé ta ni wọ́n mọ̀ ń wájú ọlọ́run làwọn ń ṣe. والناس في غفلة. واصلهم والناس في غفلة. níjọ́ náà tí wọ́n ń ṣe والناس في غفلة. والناس في غفلة. àwọn èèyàn díẹ̀ ló mọ̀ tí wọ́n ń ṣe àwọn tó pọ̀ mọ̀ tí wọ́n ń ṣe wọ́n ń wò pé àwọn ọba lóògùn kì bá ṣe fúnra díẹ̀ wọ́n bá lè pe ọlọ́run tí ó dáhùn kò bá pè fún rẹ̀ ó yẹ kó ní gbogbo nǹkan kí ló dé tí ò ní. ani wakọ́dí akira màmá sí wa ọmọ wàhùwà wàlíyàn láwọn ọmọ dáhìn mọ́. gbogbo bí wọ́n ti wọ́n ń ṣe ń jọ náà àṣé wọ́n fi ń súnmọ́ ọlọ́run ní kí wọ́n lè dẹni ọlọ́run wọ́n ti wá dẹni ọlọ́run náà wọ́n wá padà ọlọ́run ò padà lẹ́yìn wọn àwọn náà wọ́n ò padà lẹ́yìn ọlọ́run wọ́n wá lò ó bẹ́ẹ̀ títí wọ́n fi lò ó tán ọlọ́run wá ní ìṣẹ̀san pẹ̀lú tí ń bọ̀ lára yín. fàwọn wàlíyàn láwọn ọmọ dáhìn mọ́ àkìrámà ùláwọn wà ùkọ̀rọ̀ ọmọ àkìrámà àbàhàn wà àbúnà ọmọ. àṣé látara tí àwọn táwí yìí wá ṣe òun lọ́wọ́ àjọ jásí pé àkìrámà. ùláwọn wà ùkọ̀rọ̀ ọmọ. àwa gbé eríire àìlè gbàgbé nínú ọlá nínú owó nínú iyì nínú ipò àwa gbé látẹ̀rí àkọ́kọ́ ní tí wọ́n bí lọ́mọ. wà ùkọ̀rọ̀ ọmọ. àwa jó dúró bẹ́ẹ̀ ó fi parí débi tọ́mọ wọn dé àwa jó dúró bẹ́ẹ̀. àkìrámà àbàhàn wà àbúnà ọmọ. àwa ọlọ́run wa parí ẹ̀ pé ìrandíran gbogbo ọmọ tí wọ́n bá ń bí àti ntọ́mọ wọn ń bí àti ntọ́mọ ọmọ wọn ń bí àti ntọ́mọ ọmọ 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 wọn ń bí gbogbo ntàbà máa dákọ nínú ẹbí náà tí ọmọ jẹ́jẹ́ wọ́n máa jẹ́ ní àpọ́nlé láyé ni è wọ́n máa jẹ́ ní àpọ́nlé lọ́run ni è wọ́n máa jẹ́ ní iwájú láyé ni è gbogbo bí wọ́n bá dé wájúwájú ni wọ́n máa wà torí ntí bàbá wọn ṣe ló bí. àkìrámà ùláhùn wà òkúrọ̀ ọmọ àkìrámà àbàhàn wà àbúnà ọmọ. kálukó bira rẹ̀ pé kí ló ń jogún ronú sí i fúnra rẹ̀ wá sí tí mo fi ọ ronú sí lónìí nù pé kí ni wọn náà jogún lọ́dọ̀ àwọn tó bí ọ so jogún ẹ̀sìn tó bá jogún ẹ̀sìn eríire rẹ̀ tó bá jogún ẹ̀sìn eribu rẹ̀ so jogún wàre bó bá jogún wàre eríire rẹ̀ bó bá jogún wàbú eribu rẹ̀ kálukó bira rẹ̀ pé kí ló ń jogún so jogún tẹ̀sùbá so jogún rùn kíkí
so jogún bẹ́lọ́hún so jogún sùúrù so jogún tẹríba gbogbo ìdílé tí wọ́n bá ti rí àwọn nǹkan yìí jogún àtọ́lá àti ìyè àti ipò àtàánú kò ní parẹ́ nínú ẹbí náà wọ́n máa ṣe é kalẹ̀ ní Dr. Teslim èyí tẹ̀yìn yìí bí lónìí yìí ẹ láǹfààní rẹ̀ lára àwọn tí wọ́n bí yín ni ẹ̀rí rere jogún ẹ̀rí rere débá ẹ̀yin náà wá jọmọ bú ẹ̀yin náà wá dúró lérí pé nítawọn bàbá wa ṣe náà làwa náà dúró lé lérí àbá kàwé ká di dókítọ̀ àbá kàwé ká di pòfẹ́sọ̀ àbá lówó àbá nípò àbá níyì a máa ṣe báwọn bàbá wa ti ṣe a máa ṣe bí ìgbà tá a ní. tí wọ́n ti tọ́ wa nù. tí wọ́n fi tọ́ ẹ̀yin nu. gbogbo ẹni wọ́n bá wá fi irú ẹ̀ tọ́ tó sì rí i lò bàbá wa ọlá òtí eríire ayé àti tọ̀run ni. ìsàkúntà sàmọ́lín. ìsàkúntà sàmọ́lín wà ìsìn wárí fún àti. وأدركت ما تبغي بكل المقاصد. oni bàbá wa Imam Ọ̀fà ni wọ́n ń bọ̀ yìí ẹja dìde lẹ́ẹ̀kan náà tàwádà ولا تكبر على الناس لاسة تكن سالما من كيد عاد وحاسد من الناس حساد هل كنت جاهلا هم يحسدون الخير هم كالمعاند فويل لمن يرج سكوتا لمن علاه إسامة يصلي مسلم في المساجد. ó sọ pé Allahu akbaru. Allahu akbaru. ń gbọ́. إذا كنت سامالي وعز ورفعة وأدركت ما تبغي بكل المقاصد. gbogbo òjókòó ní kí ìwọlé bàbá wa imam. wọ́n kí ìwọlé bàbá wa ìmáàmù. a ti gbà pé bàbá ìmáàmù náà ni wọ́n wọlé. àti gbà yí pé bàbá ìwà ìmáàmù náà ni wọ́n wọlé. kọ́dà ńgbà tá a wà ní Saudi ń jò ní. nígbà táwọn bàbá wà ní Saudi ń jò ní. pẹ̀lú bàbá wa ìmáàmù àgbà nílọrin bàbá wa ìmáàmù àgbà nímọ̀lé. pẹ̀lú bàbá wa àgbà ìmáàmù àgbà nímọ̀lé. bí àwọn sẹ́ẹ̀kù ti yọ. bí àwọn sẹ́ẹ̀kù ti yọ. ntí bàbá wa ìmáàmù mọ̀lẹ́ wí náà ni pé ìmáàmù Ọ̀fà ló dé yìí. wọ́n ní ìmáàmù Ọ̀fà ló dé yìí o. ọba mi ló tan náà bẹ́ẹ̀ sára yín. ọba mi ló tan náà bẹ́ẹ̀ sára yín. èyí tẹ̀yìn jogún lára àwọn àgbàlagbà. èyí tẹ̀yìn jogún lára àwọn àgbàlagbà nù. ntí kálukú bá jogún náà ni ọmọ lò. ntí kálukú bá jogún náà ni ó máa lò. ọmọ wa bínú pé mo débẹ̀ wọn mọ̀ pé èèyàn dé. mo débẹ̀ wọ́n sì fojú pa mí rẹ́. ó yẹ kí bàbá rẹ náà pa àwọn kan lé lóde tó kàn wọ́n lábùkù. bàbá tiẹ̀ náà ti fojú pa àwọn èèyàn rẹ́ ìrandíran rẹ̀ ni wọ́n máa fojú pa rẹ́. bó ti rí ni ètò Ọlọ́run ni. ètò Olúwa nù. ìwọ tí bàbá rẹ bá ti yẹ̀yẹ́ àwọn tí ó yẹ kó yẹ̀yẹ́ ǹjọ́ ọba débì kan tó yẹ kó gbà pọ́nlé ń bẹ̀ ayọ́ yẹ̀yẹ́ rẹ ẹ̀san ni. إذا كنت سامالي وعز ورفعة. Alhaji wa Dr. Teslim mo ní èyí tẹ́ jogún òun lèyí tẹ́ ń ṣe yìí ẹ jogún bá pé gbogbo ntẹ̀yìn bá dà kí Ọlọ́run ọjọ́ yẹn lójú ju gbogbo nǹkan lọ ẹ wúwo púpọ̀ nínú ayé ẹ wà paramọ́ báyìí nígbà tí ó sin kankan nígbà tí mo sọ fún ìyàwó mi pé à ń lọ Ọ̀fà ó ní àwọn wo ni wọ́n pè yín lọ́fà mo ní dọ́dọ̀ Dr. Tesi ó ní wàláì wákàtí méjì ni wọ́n á fi ń ròyìn wọn fún mi ó ní ẹ má wò wọ́n bẹ́ẹ̀ ti ń rí wọn wò ó ní ẹ má wò wọ́n bẹ́ẹ̀ ti ń rí wọn wò ó ní ẹ ní mọ̀rú bí wọ́n ti jẹ́ ó ní èèyàn ńláńlá ni wọ́n o bẹ́ẹ̀ ti jogún ẹ̀nù bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ń ṣe
báwọn tí wọ́n bí yín ti ṣe tó ní fi rí báyìí fẹ́yìn nù Allahu akbar. bẹ́yìn náà ti ń ṣe yìí yóò tún dáa jù báyìí lọ fáwọn ọmọ ni. إذا كنت ساملي وعز ورفوة afáàní ń sọ fún ọ pé bọ́ ọ bá jólówó tó fi gbogbo ayé yìí tó fi lówó tán وعز ó fi gbogbo ayé yìí ó fi tóbi tán ó fi níyì ورفوة gbogbo ẹni tó wà ń pò wọn ò lè dá nǹkan kan sí àfi kí wọ́n bẹ́rí fún ọ. وأدركت ما تبغي بكل المقاصد ọkàn rẹ ti balẹ̀ pé kò sí ń tọ́ náwó sí tí ò tó ọ lọ́wọ́ ọ wá nǹkan ti rí fóònù náà ni ọ jẹ gbẹlábàjẹ́ ṣe báyìí wọ́n ó sì mọ̀ ṣe lóòótọ́ ni. تواضع tó bá fẹ́ kí ọmọ jogún eríire lára rẹ pẹ̀lú gbogbo ń tó ní tàwa dọ́à تواضع nítẹríba pẹ̀lú ẹ̀ nítẹríba pẹ̀lú ẹ̀ gírímọ̀nkáyì lọ́bẹ̀ eríire rẹ jẹ́ ẹnìkan kan ọ̀sà sí ọ oní starting àmọ́ òní finishing ìgbéraga lọ́padà báyé rẹ jẹ́ mọ̀jẹ̀ wọn mọ̀ kí ọ pẹ̀lú ìgbéraga kálukú ti wá dá o mọ̀ pé ntọ́ ọba ló ṣe náà ló ṣe wọn ọ̀sẹ̀ ọ kí wọ́n bẹ̀ ọkọ̀ gbàrí ó ní òní tán náà ni tí wọn náà ó sì tánjọ́ kan tàwádọ́ تواضع ولا تكبر على الناس لحظة orí nǹkan wọ́n tọ́ tẹ̀léra wọn tàwádọ́ تواضع ولا تكبر على الناس لحظة àtiwọ́ àtọwọ́ tó ní àtọ́lá tó ní àtipò tó ní wala takbar ala nnas على الناس لحظة mọ̀jẹ̀ ọmọ ara yóò pè ọ́ ló ń gbéraga láàrin ìṣẹ́jú kan sí kejì mọ̀jẹ̀ wọn bá gbéraga lérí ọ̀rọ̀ rẹ. تكون سالما من كيد عاد وحاسد àfààní bọ́ ọba lówó tó lọ́lá tó nípò tó wàá nígbéraga pẹ̀lú ẹ̀ tẹ̀kún. تكون سالما من كيد عاد وحاسد àṣegbéraga lọ́wọ́ tá a máa fi tẹ lómi. ìwọ ní kó o ṣe bí pò ní kí wọ́n máa wá ní ó sì nífa ọkàn ní tìjú ni ní kàn ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nì. níbi àwọn èèyàn mẹ́wàá bá wà èèyàn mẹ́jọ wọ́n sọ̀rọ̀ rẹ̀ rere méjì tí ó padà sọ pé ọ̀dà àwọn ayé ó ti mọ̀ pé lára ní dààmú ẹ̀. تكون سالما من كيد عاد وحاسد من الناس حساد هل كنت جاهلا àfààní tó jẹ́ sọ bẹ́ẹ̀ fún ọ ni pé من الناس حساد هل كنت جاهلا Allstate àfààní tó jẹ́ ńkọ́ lẹ́kọ̀ọ́ pé kọ́ mọ̀ wọn ara kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ mọ̀ pé من الناس حساد ìpín tó bá mi pín fún ọ ni àwọn kan ń retí ẹ̀ tí ò pín fún wọn tẹ́lẹ̀ tínú ń bí wọn. هل كنت جاهلا ìwọ ti gbàgbé ni àwọn kan ń bẹ táwọn àtàwọn bàbá yín jọ lògbà kò dáa fúdìlé wọn ń jẹta kò dáa fúdìlé wọn lánàá òní tí wọ́n tún fọkàn sí eríire òtún yàdọ̀ wọn wọ́n máa bínú tiẹ̀. من الناس حساد wọ́n dákọ̀ olówó nídìí ilé ẹlòmíì rí wọ́n dákọ̀ ọlọ́lá nídìí ilé ẹlòmíì rí wọ́n dákọ̀ abiyì nídìí ilé ẹlòmíì rí ìwọ wá fiyèsí sáwọn fámìlì tí àwọn ọmọkùnrin ilé yín yanjú àwọn obìnrin tún yanjú ilé yín lobìnrin tún gba dókítọ̀ ó kàwé gba dókítọ̀ ilé yín láti rí obìnrin tó jẹ́ mẹ́díkù dókítọ̀ kódà àwọn tí wọ́n máa ń nulẹ̀ ilé hospital ti ń jẹ́ tí wọ́n máa ń nulẹ̀ ń kò sí àwọn cleaner tí wọ́n máa tó pé kó kàn nulẹ̀ kó mọ̀ pé general hospital ní ti ń ṣiṣẹ́ kó jáde nínú family ẹlòmíì. هل كنت جاهلا tó rò pé inú wọn wàá dùn sínú family tí. inú lẹ ni àmọ́ yóò prove pé general hospital ni a rí appointment sí kò sí bẹ́ẹ̀ nínú family ẹlòmíì. àwọn ọmọlé tiyín lọ́kùnrin ń ṣe doctor àwọn obìnrin náà ń ṣe àwọn ọkùnrin ilé yín di professor àwọn obìnrin náà dà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kẹsẹ kó dùn mọ́ wọn
inú ilé táwọn ọmọ ìyá tiẹ̀ ti dè yẹn ń àtọmọ ìyá àtọmọ bàbá ẹlòmíì ó dè yẹn bí wọn ò dè yẹn bò mí wọn rárá lé wọn kan tọ́ka sí pé èèyàn ní tí wọ́n pè mọ́ ni mina nọ́ọ̀sì. sádùn àhàlìkúntà jahila. afáàní sọ fún ọ pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lérí gbogbo oore tọ́lọ̀ ń ṣe fún ọ. àhàlìkúntà jahila. àhàlìkúntà jahila. o tí kàwé débi kọ́ ọmọ páwọn kan máa bínú o tí kéwú débi kọ́ ọmọ páwọn kan máa bínú oore o tí lu ayé débi kọ́ ọmọ pé kìí ṣe gbogbo ẹni tó bá ṣe tó dáa ló dùn mọ́ gbogbo èèyàn. homo yasuduna li khayra hum kalimanidi. ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n máa bínú oore tí wọ́n máa sọ pé yóò ṣe jóun yóò ṣe jọ ọmọ ìyá rẹ̀ yóò ṣe jọ ọmọ bàbá tiẹ̀ yóò ṣe jẹ́ kọ́dà wọn máa bínú àdúgbò pé kí ló dé tó yẹ pàdúgbò tiwọn ẹ lè wájú lọ́dọ̀ àwọn olóṣèlú wọ́n sọ fún yín pé kánsẹ́lọ̀ 2000 kínní àdúgbò wọn lẹ ti mú tí ọ́pá wà ibẹ̀ náà lẹ ti mú party chairman ibẹ̀ náà lẹ tún ti mú ẹni tí ń lọ fún rẹ́pù ibẹ̀ náà lẹ ti mú àdúgbò tiwọn nìkan ni ìjà tún máa wà ń bẹ̀ gbà ẹ lè máa mú ládùúgbò tiwọn nìkan ẹ tún mú bò mí ẹ máa rotate ẹ ọba mi ò wá rotate ẹ lọ́dọ̀ àwọn ọmọ ìyá tí yín kò rotate ẹ lọ́dọ̀ àwọn ọmọ bàbá yín Dr. Teslim kò rotate ẹ nínú ẹbí yín nípa ẹjẹ nìkan ó sunkún díẹ̀ bẹ́ẹ̀ nìkan bá sunkún díẹ̀ kẹ́nìkan ó tún rẹ́rìn ó ṣe bẹ́ẹ̀ ń dilé mi nípa ẹjẹ tẹ nìkan ó bàjẹ́ ẹ̀yin màláíkà ẹ̀tún tẹ̀lé yìí ṣe ẹ̀bà tẹ̀lé yìí jẹ́ ọ̀dà àbúrò tiẹ̀ ẹ̀tún tẹ̀ ṣe ọ̀rọ̀ pọ̀ nínú ẹbí mi ẹkún àwọn kan làwọn kan máa fi ṣẹ̀rìn ìdùnnú àwọn kan làwọn kan máa fi ṣẹ̀rìn kò ṣe bẹ́ẹ̀ nínú ẹbí bàbá wa Ali Adébáyọ̀ kò ṣàìdédé ṣe bẹ́ẹ̀ nítorí àníyàn bàbá ni àti iṣẹ́ wọn pẹ̀lú Ọlọ́run àti dídá wọn pẹ̀lú Alukurani ni ẹ̀. fawailun liman yarju sukuta liman ala. fawailun liman yarju sukuta liman ala. ká dáa fún ọ tó o bá fẹ́ kí wọ́n sunkún lé tí wọ́n ti ń rẹ́rìn. fawailun liman yarju sukuta liman ala. ká dáa fún ọ tó o bá fẹ́ kẹ́ni tọ́gà ó rẹ bọ́. fawailun liman yarju sukuta liman ala. ká dáa fún ọ tó o bá fẹ́ ó burú fẹ́ ni ó ti dáa fún. fawailun liman yarju sukuta liman ala. kí ló dé tẹ̀mí rẹ̀ ń sọ pé kẹ́ni tọ́gà ó jábọ́ kí ló fẹ́ gbà ń bẹ̀ jíjábọ̀ ti ọ̀sọ̀wọ́dé lérí rẹ̀ ẹni tí ń ṣe rí rẹ̀ òun náà ṣàìdédé ṣe é ní táwọn tó bí gbìn ni ìwọ tó ń ṣe rí ibú náà tó kú ń bẹ ọ ṣàìdédé ṣe é ọlọ́run yẹn ṣàbòsí ní táwọn tó bí ọ gbìn ni ló jẹ́ ń sọ fún gbogbo lówó nípa ẹsẹ̀ pẹ̀lẹ́ gbogbo lówó ẹ má ní tàwọn ọmọ yín mọ́ gbogbo lọ́lá ẹ má ní tàwọn ọmọ yín mọ́ gbogbo nípò ẹ má jẹ́ tán ẹ má ní tàwọn ọmọ yín mọ́ kọ́dà wà fà káwa náà má jẹ tàwọn ọmọ wa máyé ẹ má jẹ ń jẹ bá ti rí àwọn kan ní wọ́n jẹ́ kù fáwa ebi pa àwọn kan ń jò ní ìlà wa fi yó káwa náà pákùdé àwọn tí ń bọ̀ gbogbo ibi tí ń dá tí wọ́n ránjú tó ń fi ríhun tó bá béèrè tán wàhálà táwọn baba ńlá wọn ṣe kọ̀rẹ́rìn àfàwà bí mo ti kéré mọ́ yìí èmi mo gbọ́njú báwọn tó bí wa tí wọ́n bá ń kọ́ àwọn ọmọ ń kéwú látàárọ̀ ni wọ́n ti jòkó eré awọ tí wọ́n bá jòkó látàárọ̀ tí wọ́n fi ń kọ́ àwọn ọmọ ń kéwú lẹ́yìn wọ́n dìde lè kírun ó di ìṣáì kò wá sóúnjẹ kankan tí wọ́n ń jẹ gaari wọ́n gbé gaari síwájú báyìí wọ́n sì gbé ṣúgà sẹ́ńtìlùsì kan síwájú báyìí wọ́n sì gbé omi sẹ́gbẹ̀ẹ́ wọ́n máa bu gaari jẹ báyìí wọ́n máa kán ṣúgà sí wọ́n máa mú mi ní tí wọ́n jẹ tí lè fi sunu àwọn tí wọ́n bí wa
èyí tí ó kàn wọ́n jù ni pé gbogbo àwọn ọmọ kéwúkébi ọmọ pa wọ́n bọ́ bá kẹ̀ kí tẹ́ ń gbà míì tílẹ̀ bá gbẹ wọ́n wà ní gbogbo àwọn ọmọ tí wọ́n wá kéwú látòkèrè ẹ̀yin ni ẹ gbowó oúnjẹ gbogbo yín ẹ̀yin lè bá àwọn ìyá yín kí wọ́n wá ń tẹ́jẹ̀ fún yín yín lówó ti yín lọ́dọ̀ àwọn ọmọ ọlọ́mọ lè bí ọgbọ́dọ̀ pa. ṣé ọba mi ò wá kájú pé òun ò rí yìí o kílódé tó wá dá lónìí fáwọn kan tí wọ́n ń bí wọ táwọn tó bí wọn fẹ́ bí panu tó bá yẹ pé ìdá kíkọ́ máa ń kéwu bàbá wa Ali Adébáyọ̀ nìkan nínú ìlú yìí kọ́ba mi ó tún ṣe báyìí fẹ́ bí wọn agbára rẹ̀ tún ká jù bẹ́ẹ̀ lọ kótó kan wá sí ìdájí wọn láàrẹ ní serú ẹ̀ mọ́jọ́ wọn ti lọ sọ́ba mi ó wò yí ń ràn kótó kan tẹ̀sùbá láàrin òru sọ́ba mi ó wò yí ń ràn ọba mi kì í ṣàbòsí wọ́n pín kálukú ní òdi wọn ṣẹ́ táwọn tó bí ṣe. الدنيا ممرة bẹ́ẹ̀ni فليست مستقرة ما دمت تنوي الخير فأنت بخير فحرص على نيتي وعلى نيتكم ترزقون. الدنيا ممرة. الدنيا ممرة. ní wọ́n bá béèrè lọ́wọ́ rẹ̀ pé báwo láyé ṣe jẹ́. ممرة. fi ayé wé omi fi ayé wé omi torí pé ìwà omi ni pé kè dúró lójú kan náà yóò mọ sàn lọ ni yóò mọ sàn lọ ni níjọ́ ọ̀nù bá bí omi tó bá fi lè dúró lójú kan náà ayé rẹ̀ ó bàjẹ́ síbẹ̀. فليست مستقرة. kì í dúró lójú kan náà. ما دمت تنوي الخير فأنت بخير. tó bá ṣe pé ọfẹ kéré ayé gbígbàdúrà àánú Ọlọ́run kọ pámẹnẹǹtì sínú fámìlì yín kọmọ dùn ogun tó ṣe ni pé ó jẹ káníyàn rẹ̀ ó dáa. ما دمت تنوي الخير فأنت بخير. àwọn tó rí tí orí òkú ònú fámìlì wọn mọ̀ wọn láníyàn rẹ̀ ni àwọn tó bí wọn dà ní. ما دمت تنوي الخير فأنت بخير. lópin ìgbà tí àníyàn ìyá rẹ̀ bá ti dá sí tọmọ ọlọ́mọ táníyàn bàbá tó bí ọ dá sí tọmọ ọlọ́mọ tiẹ̀ náà dá tọmọ ọmọ rẹ̀ ó dá pẹ̀lú. ما دمت تنوي الخير فأنت بخير. ìwọ gangan tó o bá ti sínú kọ́ bàjẹ́ fẹ́nìkan tó o sínú kí ẹni tó ga kọjá bọ́ kó o sínú èrò pé ẹni tí ń rí kọ́mọ̀rì mọ́ fa anta bi khayri. فأنت بخير. ó rí pé wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí lọ́rọ̀ tiẹ̀ náà mọ̀ dáa nǹkan kan ò ní di ọ lọ́wọ́. فحرص على نيتي وعلى نيتكم ترزقون. àníyàn àwọn tó bí ni ní ń sírò bí ayé ẹni ó ti rí àníyàn bí tẹni bá ti rí ni ó sírò bí tọmọ yẹn ó ti rí alágbára Ọlọ́run àmọ́ kẹ́ ẹ ló ń lòkulò ètò lọ́ba mi fi ń ṣẹ̀dú agbára rẹ̀ gbàgbára Ọlọ́run ṣe buhaya tóun tí ọ̀sẹ́ni tí ó bí àmọ́ bá mi ń ṣẹ̀dú rẹ̀ pẹ̀lú ètò ni yóò wò báwo ni ti ń bọ̀ àníyàn wo làwọn tó bí ọ ń lò ó bọ̀ yóò wá báǹsì lé wọn náà lérí àníyàn tiẹ̀ náà yóò wá báǹsì lé àwọn ọmọ rẹ̀ lérí fàárísì aláàánú. فحرص على نيتي وعلى نيتكم ترزقون. dákun wá sí mi tí mo fẹ́ ṣe fún ọ lónìí fàárísì aláàánú. أحرص على نيتي. ṣàtúnṣe èrò ọkàn rẹ àníyàn rẹ. فحرص على نية. sojú kòkòrò kí àníyàn rẹ kó dá títọ́ ọmọnìkejì. فحرص على نيتي. má ronú kẹ́ni tí ń rẹ́rìn ó sunkún. حرص على نيتي. má ronú kí tẹni tó dá ó bàjẹ́. فحرص على نيتي. má ronú kẹ́ni tó ga ó jábọ́. فحرص على نيتي. lọ tún àníyàn rẹ ṣe yọ dáa gan bọ́lá wọn bá ti fẹ́. وعلى نيتكم ترزقون. a máa kẹ́kọ̀ọ́ wa ní òǹdí wọn bá níyàn àwọn tó bí ṣe dá mọ́.
alaniyatikum turzakun. a máa sànú kó wá ní òǹdíwọ̀n bá níyàn àwọn tó bí ṣe rí sí tẹni ẹlẹ́ni. walaniyatikum turzakun. èmi máa wí ọ̀rọ̀ náà bàbá wa imam máa ní kò sẹ́ni tí ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́run tí ó gbàwé rire kálukú ń jọ́ta ń bọ̀ la ní pépà irú eléyìí lọ́wọ́ pélébé tán fún kálukú ní tí wọ́n kọ sí wọ́n kọ déètì ìjọ tó lò láyé sí wọ́n sì kọ déètì ìjọ tó rire rẹ̀ ó dé àtijọ́ tí ó tán ẹlòmíì ó tán sí eríire ó tán sí ẹlòmíì òun àtẹríire rẹ̀ wọ́n tán gbà kan náà àmọ́ wọ́n déètì ìjọ tí ó tẹ̀ ọ́ lọ́wọ́ kí ni wọ́n ń fà tẹ́lòmíì ò padà fi rí tiẹ̀ gbà torí wà ní àwọn fáàsì ní gbogbo kálukú náà ni wọ́n kọjọ́ tí ó ṣe rire lágbájá ó sì padà wá ṣe é mọ́ ní sọ ní tí òjò ṣe é fún ọ lónìí àpèjúwe sọmọ pé àsìkò tá a wà yìí kásínẹ́sì àbí gbogbo báńkì ti di elérò bámú àmọ́ àwọn báńkì wá ṣètò tó bá ti dé báńkì nísìnyí wọ́n wà fún ọ ní ìwé wọ́n fún ọ nọ́mbà pé nọ́mbà tí ó kàn ọ́ nì ìwọ gẹ́gẹ́ ó ti wá wo nọ́mbà yẹn wò tó bá rí pé nọ́mbà yẹn súnmọ́ wá dúró tí nọ́mbà yẹn bá jìnnà ọ lọ lé padà wá. ó sì tọ́jú ìwé rẹ̀ dáadáa. ó sì ní jẹ́ ìwé ojú nù. wọ́n tún wá wò pé ẹni tí ó bá mówó ọkọ̀ lọ́wọ́ tí ó fi wọ ọkọ̀ lọ lé padà wá wọ́n ti tún gbé tẹ́ǹtì sí gbogbo báńkì kọ̀ọ̀kan gbé olùjòkó lé abẹ́ tẹ́ǹtì kọ́ ọmọ tó gbé básìkò òrùn bá dé bọ̀ ńbẹ̀ kí wọ́n sáfẹ́ pé wọ́n gẹ́gẹ́ ti gbọ́dọ̀ mọ̀ pé n tó mú wọn kọ nọ́mbà fún mi màá wọ báńkì lónìí tí wọ́n bá ti kọ nọ́mbà fún ọmọ dùn ó òun waste time ara rẹ ni kí ló wá fà tó fi ní nọ́mbà lọ́wọ́ tó sì lọlé tó padà wá rówó gbà sọmọ kí problem ni àpèjúwe ẹni tó wáyé tó yìí sọ fún pé yóò ṣe rire tí ó padà rí ṣe mọ́ iná mo fẹ́ sọ fún ọ̀hún o pé wọ́n ti fún mi nọ́mbà kí ni òjò ń padà rí ìgbà mọ́ iná nìyí wọ́n fún ọ ní nọ́mbà 81 náà lọ wọlé wọ́n dẹ̀ fún ẹnìkan ní nọ́mbà 8 sọmọ pé 1 ti wà ń bi tiẹ̀ 81 ni wọ́n fẹ́ nìkan 81 ni wọ́n fún wọ wọ́n sì fẹ́ nìkan ní nọ́mbà 80 wọ́n wá ń wọlé wọ́n fún wọn lọ́wọ́ táìmù tí nọ́mbà 80 fẹ́ wọlé ìwọ 81 wà lọ cross yẹ wọ́n wá ń sọ fún ọ pé 80 ni oní 80 wà ń bi tèmi náà sẹ́bẹ̀tì náà wà ń bẹ̀ ọ wá ń fà sọmọ pé security ọkàn rọra mú ọ wọ́n dẹ̀ à ń kọ̀ fún ẹ wọ́n ní ẹ lọ tì mọ́lẹ́ wọ́n fẹ́ da báńkì rú òrówó gbà mọ́ wọ́n mọ̀ bá ti wọ́n báńkì ń ṣiṣẹ́ lọ báńkì ọ̀ràn ti mọ́ pé wọ́n mọ̀ mú ẹnìkan nọ́mbà 81 yẹn wọ́n tún ti fò wọ́n tún mọ̀ fún 82 àwọn èèyàn rẹ̀ ó tún padà wá fowó béèlì rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí gbogbo owó tó bá mi fún nọ́mbà tó dúró de àsìkò rẹ̀ tó wà ń bá ẹni tó wà níwájú fà á wà ní pírọ́blẹ́mù security ọlọ́wọ́ padà létí ọmọlé wọn padà wá ní fọ́ǹtì ẹ̀ náà mọ́ bọ̀rọ̀ eré lẹ́yìn ní bàbá àwọn tó bí ẹlòmíì ní kú ti bá a afáwọ́ state bàbá ẹlòmíì ìyá ẹlòmíì eré lẹ́yìn ni wọ́n wà tí wọ́n ń sún kẹ́rẹ́kẹ́rẹ́ ni wọ́n fi rí pásítọ̀ okú dé wọ́n sì sẹ́wọ́ sọ ọmọ wọn pé tọ̀ níbi àwa bá a dé nì wọ́n náà wọlé sí àyìn ẹnu wọn bá rìn tó kù ìwọ rìn sẹ́rù àwọn èyí ni wọ́n ń bá fà á ẹni tó yẹ pé ìyá rẹ̀ ti wà lérí ìlà pẹ́ bàbá mi ètí ìfẹ́ kú àmẹ́sẹ̀ ń ro ó ti dúró pẹ́ wọ́n bá pe ọmọ rẹ̀ pé tọ́ èmi ó sinmi díẹ̀ wọ́n máa mójútó ìwọ bọ́ sáyé wa gbogbo ẹni bàbá rẹ̀ fún nọ́mbà abẹ́ni ìyá rẹ̀ fún nọ́mbà má bá wọn fà á gbà fọlọ́hún bí irú ẹ̀ làwọn wọ̀nyí wọ́n tó fún wọn ní irú ẹ̀ ń gbogbo àwa tá a jòkó yìí àwọn tó bí wa ni wọ́n wà lérí láyìn tí wọ́n dààmú ẹsẹ̀ ro wọ́n ibẹ̀ ló ń ẹlòmíì ti jẹun àárọ̀ ibẹ̀ lòmíì ti jẹun ọ̀sán ibẹ̀ ló ń jẹ alẹ́ ti dé bẹ́ẹ̀ ẹlòmíì lóyún ó bímọ síbẹ̀. ó wá padà gbé fọmọ rẹ̀ pé tó ń gbà wàhálà yìí pọ̀ wọ́n máa bá a bọ̀ sẹ́rù ọmọ òun ni wọ́n wàá bá fà á ọjà yẹn rẹ̀ ń sùn kí ló wí Abdulsalami
وعلى نياتكم ترزقون فويل لمن يرجو سكوت لمن على ká dáa fún ọ tí máa ń wú ọkọ bàjẹ́ fẹ́ ń tọ́ dáa fún o. إسامة يصلي مسلم في المساجد. lópin tí gbogbo mùsùlùmí òdodo bá ń kírun mọ́sálásí gbogbo owó tó o bá ń ro búburú sílé oore tó ń ro búburú síbi tí àwọn ìyá kan àbí bàbá kan tí wọ́n ti dààmú tí wọ́n ṣe wàhálà tọ́ba mi wá kó àjọ fún wọn bí n ti ń kó àjọ fún àwọn Dr. Teslimu yìí ti ń kó àjọ fẹ́ bíi wàhálà díẹ̀ káwọn àfa ṣe ọba mi ẹ wá kéèrà wàhálà àwọn láre inna Allaha la yudi'u ajra al-muhsinin. إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين. ìbẹ̀rù ọlọ́run làwọn tó bí yín fi lo ayé إنه من يتقي ويصبر. wọ́n tún wá ṣe sùúrù níjọ́ táwọn ń já àfáàní kì í dá afáfá rẹ̀ kẹ̀tẹ́ ńgbà náà afáàtáyé yẹ ńgbà náà ló ń ka afáàtógun mọ́tò ńgbà náà wọ́n ló ń ka wọ́n tún lè bun àwọn nǹkan wọn tún láwọn ọ̀fẹ́ bàbá wa gbàgbọ́ mọ́. Yallahu ta'ala anhu. ẹnu àwọn ìjọba kan tá a lò ní Kwara State ìjọba làwọn yóò mọ rí kẹ́ lọ́rùn dìsìn Àmín. ìdílé Muhammad al-Awwal kò ní bàjẹ́. Àmín. afáwa imam ó dàbí pé ìjọba làwọn 2000 and kínní no 2004 2003 2004 ń lọ bí 20 ọdún àti mélòó lónìí. naam 20 ọdún báyìí 20 ọdún 2003 2003 ẹ ṣeun 20 ọdún déédéé 2003 ẹ wo 20 ọdún sísìn bí mo ti jòkó tì í yìí nínú àfáà tí ń jòkó ti gọ́fìnà làwọn àmọ́ wà 20 ọdún sísìn 20 ọdún sísìn tí ń sọ fún pé ẹ sà nǹkan báyìí la fẹ́ kẹ́ ẹ ṣe tí ó sì ṣe làwọn sọ fún àwọn afẹ́ ẹgbẹ́ wa ń jọ́nà pé ntẹ́ ẹ bá fẹ́ kí n jòkó jókòó tẹ́ ẹ bá fẹ́ kí n wà báyánì ni kò ṣe wá sí rẹ̀ tẹ́ ẹ bá ti gbé wá sí fẹ́ lómi mi ní jòkó tì í ibi tí ń lọ ni pé làwọn wa ní àwọn àfa ẹ̀ ń dààmú púpọ̀ ẹ̀ ń ṣiṣẹ́ púpọ̀ wọ́n fẹ́ fún yín mọ́tò làwọn wa fún àwọn àfa 84 ní mọ́tò ní Kwara State ó fún àwọn àgbàlagbà àfa ó fún wọn ní ó fún àwọn 42 ó fún àwa ọ̀dọ́ nígbà tá sẹ́yìn tí kò lọ́dọ̀ dì sí náà. ọ̀dọ́ náà lẹ́sìn wa ẹ̀ tí dàgbà. ó fún àwa ọ̀dọ́ nígbà náà àwa 42 wọ́n wá ń gbọ́ fún kálukú gbogbo kálukú wá ń yọ̀ fìkìn wọ́n wá gbé mọ́tò lọ́dọ̀ bàbá wa gbàgbọ́mọ̀ ibi tí ń lọ́nu. Allahu ta'ala anhum. wọ́n gbé wá bàbá ṣàdúrà fún wọn wọ́n wá wò wọ́n fọwọ́ kàn bí kalẹ̀ wọ́n lọ tán àrètí tí wọ́n ṣẹlẹ̀ mọ́tò wa níbi tí wọ́n páàkì ẹ̀ sí oṣù kínní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin oṣù karùn-ún ọdún kan wọ́n pa mọ́tò kú ọ níbi tí wọ́n páàkì ẹ̀ sí tí wọ́n bá fẹ́ lòde wọ́n sì tún ní kí wọ́n lè pe mọ́tò àwọn tí wọ́n máa pè lọ òde tí wọ́n gbé wọn wá ọ̀kan nínú àwọn àgbà ọmọ kéwù tó láǹfààní àti bá bàbá sọ̀rọ̀ wọn náà kàlá mọ́tò tí wọ́n fún yín gbogbo àwọn èèyàn ni wọ́n fún mọ́tò tí wọ́n ń lo mọ́tò ẹ̀yin ò tiẹ̀ tẹ́sí ẹ̀ wò tiẹ̀ lò bàbá ní ìgbọ́dọ̀ lónìí anakala torí kíni mo bá lò kíni kẹ́yìn ó lò pèmí bá ní lò kíni kẹ́yìn ó lò torí tíyín ni ọlọ́run ọ̀sẹ̀ni tó fún mi lẹ́sàn-án rí ẹ sá fi ilẹ̀ kọ́ wà báwọn àfa wo ni ó ṣe bẹ́ẹ̀ lónìí àmọ́ àwọn tíjọ́ náà ṣe ẹlòmíì tí ẹ̀wẹ́ ni tí ó fóun kò rí àmọ́ wọ́n ní tí wọ́n fi bọ́lọ̀ ń sọ̀rọ̀ tí èdè àwọn lóhùn bẹ wọ́n ní èyí nǹkan kàn wá ní sà nítorí wọ́n fi ń pàṣẹ bọ́lọ̀ tí àṣẹ wọn fi ń ṣẹ ṣé bí wọ́n bá fi pàṣẹ fẹ́ èèyàn kò ní ṣẹ
ṣebí láàrin òru náà ni wọ́n sọ àmọ́ wọ́n fi ilẹ̀ torí òní tẹ̀sírífì tó yanjú tí wọ́n wọnú ilé tí wọ́n sì máa kówó wọ́n ní tí wọ́n fi pàṣẹ bẹ́ẹ̀ àmọ́ wọn ò lò torí kò ní o lè rí bí tí ń rí yìí ni o wàláhì bẹ́ẹ̀ ni ń bẹ lọ́wọ́ bàbá tẹ tara rẹ̀ jáde kò sí tí wọ́n fi jà fà tí ò sí lọ́wọ́ bàbá náà àmọ́ wọ́n ní jẹ́ ń fi tòní pamọ́ kọ́kọ́là ó lè yẹ mí wọ́n fi pamọ́ dòní òní tí wọ́n tọ́jú ẹ̀ pamọ́ ọlọ́wọ́n wa ni ẹ̀ disappoint wọn káwọn tọrọ sojú ọ wa ni ọmọ ṣe bàbá yìí ní tí ò torí ẹ̀ jayé àwọn ọmọ rẹ̀ tọ́fà ayé lẹ̀ fún àwọn ò tún rí jẹ yìí bàbá kakun rànà. àwọn náà wọn ò tún rántí ẹ̀ mọ́ yìí àwọn lọ́dà fún ni wọn ò ṣe Islam mọ́ yìí mọ́tíláṣí lẹ gbé kalẹ̀ yìí ẹ wá ní káwọn àfa ọmọ wa sọ̀rọ̀ Ọlọ́run ẹni bàbá wa gbà àwọn ìmáàmù àgbà lọ́fà àwọn ní kí wọ́n sì dé ẹ mètò ẹ dá nǹkan mọ̀ ẹlòmíì ò ní làákà inú àwọn afa kan bẹ alájọsẹ òun ni tí ìmáàmù ìlú yín bẹ́ẹ̀ àwọn tó yẹ pálí barika àwọn ẹlẹ́ ń jẹ ìwà ni gbogbo ẹni tí ọba tiẹ̀ wá bí ìmáàmù ni kò sì dé Abdulsalami. innahu man yattaqi wa yasbir fa inna Allaha la yudi'u ajra al-muhsinin. níparí fún gbogbo àwọn aláwẹ̀ kiri nkankan wí kọ́ńkìnì kọ́ńlẹ́lẹ́ fàkìrì. kullil fakiri isastato atakisa wa kuni to amalijai walima kullil yatimi abawa kumman lahu kun hubbi fil hayati wa ba'an wa isa samita min al maridi sikayatan fakuni tabiba lidai wa dawa'an tilika sa'adatu dákun sọ pé Allahu Akbar. situna birihabihim wajinani khulidi fil mamati jasa'an kullil fakiri. dákun gbogbo ẹni ó wá bí lónìí láàrin ìṣẹ́jú márùn-ún yìí mo fẹ́ gba yìí dání tó bá fẹ́ kí àwẹ̀ rẹ̀ yìí ó jẹ́ àtẹ́wọ́gbà tó sì fẹ́ kí gbogbo dáadáa tó ń ṣe mo fẹ́ jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run kullil fakiri. kullil fakiri isastato atakisa. bó tilẹ̀ wù kọ́ mọ sanu tálíkà tí ò rí ntọ́ da wọ̀. kullil fakiri isastato atakisa. bá a ti ń sọdún yìí bá a ti ń gbàwẹ̀ yìí àwọn ọmọ tí ó fi dùnnú sọdún àwọn ọmọ kan ó fi ẹkún ṣe. kullil fakiri. ń bọ̀ àwọn ìyá kan ń bẹ nísìnyí tó yẹ pé ní ti ń fojú wo àwọn ọ̀rọ̀ aṣọ tí ń wọ̀ tí owó ìtì dùn iná ni ó padà rán fáwọn ọmọ rẹ̀ kí wọ́n fi sọdún. ẹ kó jáde ẹ tú. yóò wá sọ fún télọ̀ pétọ̀ ajá sáwọn ṣé ìròyìn tó lè tó àwọn kéékèèké yìí àwọn àgbà yóò sọ kàn àwọn eléyìí mo ti dáṣọ fún wọn wọ́n ti dáṣọ ọdún kányìn nísìn ó ti pẹ́ bá ń tú eléyìí bá ràn fún wọn ó sì mọ iye aṣọ tí wọ́n ní tó ti ẹ̀ rántí mọ́ bẹ́ẹ̀ lómi bá rí ẹni tó wọ irú aṣọ tó ní ní ọ̀hún rántí pé dàbí pé mo ní irú aṣọ yìí ṣé di akínà ni òkò wa ni yọ wà rántí ẹ̀ka náà mọ̀ wọ̀ ǹjẹ́ ọ̀tọ́dún méjì báyìí láìla àwọn kan sì ń tú ìró wọn wọ́n fi rán sọ fọ́mọ kullil fakiri. kullil fakiri isastato atakisa. dẹ́kun dasọ̀rọ̀ àwọn èèyàn wọn náà mọ àwọn tẹ́jọ́ ń pàdé lásàlátù tó yẹ pé ní ti ń jẹ wọ́n yà nìbò rí yóò ti mọ̀ wọ́n ìjáàbù kan náà ni wọ́n ń lò wá yọ̀sàká nú àwẹ̀ òun náà fẹ́ pààrọ̀ ẹ̀kọ́ rí ni lè rán bíi mẹ́fà lè rán bíi 12 wá ti fojú wò wọ́n fi síbi láìlọ́nù ẹni ẹnu rẹ̀ bá bò ní ọ̀rán kọ́mọ̀dàkọ̀ rẹ̀ naam. kullil fakiri isastato atakisa. àwọn aṣọ àǹkárá oní 2000 oní 3000 ọ̀pá mẹ́fà ń bẹ ọlọ́run kí ọ débẹ̀
rabi mẹ́wàá rabi ogún tó bẹ pé màálímù àṣàlátù yìí tí ẹ bá ṣalábòsí kó fún pé kó ha fáwọn àwọn tó rí i pé wọ́n nídìí ẹ̀ lásàlátù kọ́ lẹ́rú ọlọ́run tóun náà bá tẹ́ ní tí ó tún ta o àdéhùn tá a tún kàn lọ́dọ̀ àwọn àfáà náà tún nù. wọ́n kọ́ mílíkì fáfá mi yóò tún mọ̀ ta wọ́n gbé ráìsì fáfá mi yóò tún mọ̀ ta wọ́n yọ sàká fáfá mi pé fún àwọn ẹgbẹ́ rẹ yóò tún dé mọ́lẹ̀ ibi tó dáa fún ọdẹ ìwọ ni Ọlọ́run. àwọn ará oko kó su wa ó sì kó lọ́jà. naam. kulil fakiri isasatota kisaa wakuni tama lijai walimaa wakuni tama lijai walimaa. dákun ètò lágbára jù báṣọ bá wa wọ́n jù dákun fáwọn èèyàn ló ń jẹjẹ fáwọn èèyàn ló ń jẹjẹ èyí tó lọ ń kẹ́ nínú ayé ẹ máa ṣe ìfitọ́rù fáwọn èèyàn ẹ máa dáná ẹ máa ṣe nǹkan sínú ẹ máa ro kọ́ ọjọ́ pé lọ́ọ̀rin ká wà àbí àbá mú kọ́ nílẹ̀ yìí náà. tọ́ ọ̀nà máa ṣe lẹ̀ yìí. ẹ máa mú kọ́ ẹnìkan bẹ́ẹ̀ bí ìhókò rẹ ni ẹ máa mú kọ́. aláwa ẹnìkan bẹ́ẹ̀ máa mú kọ́ ló kọ́ tiẹ̀. tọ́ ẹ máa mú kọ́ o. kulil fakiri isasatota kisaa wakuni tama lijai walimaa. ẹ dákun ẹ̀yin tẹ́ lówó ebi ń pa àwọn èèyàn ebi ń pa ayé wà yìí ebi ń pa ayé ẹ ṣàánú àwọn èèyàn bẹ́ẹ̀ bá lè háwọ́ ẹ hánjẹ́ bẹ́ẹ̀ bá lè fáwọn èèyàn lówó nípa èyí bá fún wọn lówó nǹkan mi ìwọ̀n èsè máa fún wọn lóúnjẹ bí báwa àwa lálùmọ́njìrì bá ti jọ́ ọmọ kéwì iye oúnjẹ tó ti tọ́wọ́ àwọn èèyàn bọ́ sọ́dọ̀ tiwa náà ò níye àbá èmi máa ní káwọn ọmọ ó dì kalẹ̀ ni ṣébi ní ń pa ọ́ ẹgbẹ́ kan fún bèbí ní ń pọ́ ẹgbẹ́ kan fún bèbí ní ń pọ́ ẹgbẹ́ kan fún ẹ̀yin tọ́lọ̀ ń kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni ọba ní tí ọba yó àwọn èèyàn ebi ọ̀pá àrọ́mọdọ́mọ tiẹ̀ náà ẹ fáwọn èèyàn ló ń jẹjẹ ẹ jẹ́ wọ́n máa rokọ káwọn èèyàn máa mú ẹ jẹ́ wọ́n máa dáná káwọn èèyàn máa jẹ bọ́ọ̀ bá lè ṣe gbogbo ẹ̀ ra wọ́támélò nísìnyínú gbé lọ mọ́sálásí ra dàbí dùn nísìnyínú gbé lọ mọ́sálásí ra ápù ra kùnú ra sóbò káwọn èèyàn kọ́ máa jẹ kọ́ máa mú pure water gbé lọ mọ́sálásí káwọn èèyàn máa mú kò nídìí kí wọ́n ṣàdúrà fún ọ àdúrà ti mú ọ bàbá wa ìmámù ni ẹ rí báwọn lárúbáwá ti ń ṣe ni tọ́ ọ bá lọ umura pàápàá jùlọ nínú àwẹ̀ mọ̀wùlẹ̀ sòpò pọ̀ mowó oúnjẹ lọ́wọ́ òsèǹtọ́kàn pẹ̀lú ọ̀rọ̀ owó oúnjẹ gbàgbé ń pẹ̀ ní tọ́ ọ bá fẹ́ rà gbàgbé ń pa tó ń jẹ ọjẹ sínú ọjẹ sàárì tí èsè ń tó orí ń tọ́ fẹ́ ni ń tọ́ dáa mo wí bẹ́ẹ̀ ń lọ níjó ni mo ní àwọn àfáà tí wọ́n lè kéwù lẹ̀ lárúbáwá tí wọ́n ń tàn wá ẹ má jẹ́ àgbẹ̀ tán o tí wọ́n ní ẹ má jẹun òkú ẹ má jẹun òkú ẹja má jẹun òkú o oúnjẹ òkú dáa gan o torí pé gbogbo ẹni tí ń lọ Mọ́kà oúnjẹ òkú là ń jẹ tó o bá ti ń lọ Mọ́kà tí wọ́n ń pín tékèwé fún Mọ́kà tí ráìsì wà ń bẹ́ẹ̀ àti ẹdìẹ oúnjẹ òkú ló ń jẹ o torí pé gbogbo àwọn tí wọ́n ṣe sàdàkọ́tù járíyà kíládà rẹ̀ ọmọ bókù wa ni wọ́n torí ẹ̀ ṣe o lábàánù tó ń mú yẹn oúnjẹ òkú ni o tó tutù tó ń gbádùn yẹn ọsàn ápù tí wọ́n ń fún ọ ní Mọ́kà ní múráhùn oúnjẹ òkú ni o kùránì tó ń gbà yẹn tó ń lọ gbà tó ń tò yẹn kùránì òkú ni o bẹ́ẹ̀ yóò bá rú ọ lójú gbogbo òlu yín tọ́ba ní ẹ má jẹun òkú mọ́ kálukó sẹ́mítìnì afáwa alimiskin billahi ẹja sẹ́mítìnì pé gbogbo kànga tí wọ́n kọ́ kéwù sí ànímú mi bẹ̀ mọ́ torí pé omi òkú ni gbogbo kànga tó ń pọn tí wọ́n kọ́ kéwù sí omi òkú ló mú o torí pé lè kà kànga ní bọ́ọ̀ ní lè kà ó rí i pé wọ́n kọ́ síbẹ̀ pé lágbájá ọmọ lágbájá lọ́gbẹ́ kànga yìí kí ládàá múmu rẹ̀ kọ́ mọ bá lágbájá ọmọ lágbájá tó bí tó ti kú
omi òkú ni o wọ́n dà gbogbo mọ́tíláṣí náà bá ti kọ́ kínní lárúbáwá sí ẹ̀ mọ́ kírun bẹ̀ mọ́ mọ́tíláṣí òkú ni mọ́tíláṣí òkú ni ẹ pé àwọn tí wọ́n mọ kéwú kí wọ́n kà á gbogbo kéwú tí wọ́n kọ sí un ó kọ ẹni tó ní wọ́n kọ àti ó kọ òkú tó fẹ́ kí ládàá rẹ̀ ó bá bẹ̀ bá ti ń kírun bẹ̀ ẹ dákun nínú tiwa àti tàwọn Saudi èwo lọ́wọ́ àlejò ra wọn lọ ṣé bó ń jẹ ẹjọ́ mẹ́jọ péré làwọn ń jẹ. ẹ̀tàn nífa ṣebí jọ́ mẹ́jọ péré oúnjẹ òkú tó ti kú bí 20 ọdún bí 100 ọdún wọ́n tún gbóúnjẹ rẹ̀ wá fún wa. ẹ̀tàn níyì èso fúrúùtù eríṣiríṣi tá a máa jẹ gbogbo ẹ̀ ládàá rẹ̀ kọ́ bá bàbá mi ni wọ́n kọ sí i la ládàá rẹ̀ kọ́ bá yàyà mi ni wọ́n kọ sí i la ẹ gbọ́ oúnjẹ òkú da ẹ máa jẹ. má bẹ́ẹ̀ ni èyí tá a dé yìí wọ́n tún dín pọ́pọ́ọ̀fù wá pọ́pọ́ọ̀fù gbígbóná bẹ́ẹ̀ ni wọ́n máa pín dárúta tó bá dé Mọ̀dínà ibì kan bẹ́ẹ̀ tó yẹ pé eré ẹran àti ẹsẹ̀ ẹran làwọn ń pín ní sáàrì tó máa jẹ́ ìṣe ewu ẹsẹ̀ o tó ṣe pé kí ládàá rẹ̀ ọ̀sán máa bókù wọn dákun kó ń parí àbùkù. lílì fàkìrì ìsẹ́sàtọ́ àtàkìsá wàkúni tọ́ àmàlíjà ìwẹ̀límà kúnlìlì yẹtìmí àbáwà wàkọ́ ùmàlàú kún hàhùbìn fìlhàyàtì wà bá. wádìí ibi àwọn ọmọ òrukàn bá wà dákun nú àwẹ̀ yìí dákun ṣàánú wọn àwọn ọmọ tí ò níyà tí wọ́n máa ronú tí wọ́n máa sunkún tán bá ti rí táwọn ọmọ kan ń gbádùn lọ́dọ̀ ìyá wọn wá ṣèyà fúnru wọn nínú àsìkò yìí àwọn ọmọ tí ò ní bàbá lákòókò yìí ṣe bàbá fún wọn má jẹ́ wọn ronú pé báwa náà bá ní bàbá ni kò yẹ kébi ọ̀pá wà kò yẹ ká gbààwẹ̀ ká má rí nǹkan sínú kò yẹ ká gbààwẹ̀ ká má rí nǹkan sọdún ṣe bàbá fáwọn ọmọ tí àwọn ọmọ òrukàn tí wọn ò ní bàbá tí wọn níyà. tẹ̀líkọ́ sàádátà. bọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ ọ pàdé rírì Ọlọ́run. fìdúnà bìrì hàbìhìn. ó ṣe rírì ayé wàá tún ṣe tọ̀run. wàjẹ́ náà kúlídìí fìlímàmá ti jẹ́ sáà. gbogbo àwọn tí wọ́n gbé Ramadan lecture kalẹ̀ báyìí. gbogbo àwọn tó ń gbé Ramadan lecture kalẹ̀ báyìí. pẹ̀lú èrò kíládà rẹ̀ ó bá wọn tó bí wa. pẹ̀lú èrò kíládà rẹ̀ ó bá wọn tó bí wa. àwọn míì bí wọ́n bá ṣe tán wọn á nǹkan jíjẹ. àwọn míì bí wọ́n bá ṣe tán wọn á nǹkan jíjẹ. àwọn míì fẹ́ há tí wọn ètí gbòòrò débẹ̀. àwọn míì fẹ́ há títí wọn kè gbòòrò débẹ̀. kódà àwọn míì máa há mọ́kà ń bẹ̀. àwọn míì máa há mọ́kà ń bẹ̀. àwọn míì máa há umura ń bẹ̀. àwọn míì máa há umura ń bẹ̀. àwọn míì máa há scholarship fún àwọn ọmọlé kéwà táwọn ọmọlé ìwé wọ́n máa fún àwọn ọmọlé ìwé àwọn ọmọlé kéwà ní scholarship níbẹ̀. báyìí wí náà àwọn míì sì tún máa dá alẹ́ báyìí tí wọ́n tún fi gbowó lọ́wọ́ àwọn èèyàn. àwọn míì á tún wá dá alẹ́ báyìí àwọn náà ó tún fi gbowó lọ́dọ̀ àwọn èèyàn ni. owó ni wọ́n gbà sápò wọn ni kì í ṣe pé wọ́n gbà sápò àwọn àfa. kì í ṣe pé wọ́n gbà sápò àwọn àfa. eríṣiríṣi ni. eríṣiríṣi ni. àwọn míì wọ́n kàn wá dààmú ayé àwọn àfa ń bẹ̀ ni. wọ́n dààmú ayé àwọn àlùfáà ń bẹ̀ ni. bí wọ́n àfa gan ọ̀bá rọra wọ́n tún gbà tọwọ́ tiẹ̀ náà ń bẹ̀. ó tún gbà tọwọ́ tiẹ̀ náà ń bẹ̀. àwọn kan tún ń ṣe yìí. àwọn kan tún ń ṣe yìí. àwọn tí kálukú bá ṣe ní ọba. ntí kálukú bá ṣe ní ọba. àwọn kan ṣe wọ́n fi dùn àwọn àfa nù. àwọn kan ṣe wọ́n fi dùn àwọn àfa nù. wọ́n fi dùn àwọn tálíkà. wọ́n fi dùn àwọn tálíkà nù. wọ́n fi dùn àwọn aláìní. wọ́n fi dùn àwọn aláìní nù. mo rọ̀ ọ́ lákòókò yìí. bàbá rọ̀ wá lákòókò yìí. tọ́lọ́n bá fi ọ́ sínú ẹni tí ó lè máa ṣe. bólúwa bá fi ọ́ sínú ẹni tí ó lè máa ṣe. èyí tó fi ṣàánú mẹ̀kúnnù ni ó ṣe. èyí tó fi ṣàánú mẹ̀kúnnù ni ó ṣe. èyí tó fi ṣàánú tálíkà ni ó ṣe. èyí tó fi ṣàánú tálíkà ni ó ṣe. Suratul Fatiha ẹ̀yọ̀kan láti. Suratul Fatiha ẹ̀yọ̀kan náà láàkè. fún àwọn ẹrú Ọlọ́run tí wọ́n gbé jòkó yìí kalẹ̀. fáwọn ẹrú Olúwa tí wọ́n gbé jòkó yìí kalẹ̀. látẹ̀rí Dr. Teslim. látẹ̀rí Dr. Teslim. ó fi kárí gbogbo àwọn ọmọ bàbá wa. ó fi kárí gbogbo àwọn ọmọ bàbá wa. alájà wa Kubura. alájà wa Kubura. alájà wa Idiat. alájà wa Idiat. alájà wa Fausat. alájà wa Fausa. alájà wa Bilkis. alájà wa Balkis. alájà wa Nafisa. alájà wa Nafisa. wọ́n ní gbogbo àwọn ọmọ bàbá náà nù. wọ́n ní gbogbo àwọn ọmọ bàbá náà nù. látẹ̀rí alájì wa Hasim. látẹ̀rí alájì wa Hasim. ó fi kárí gbogbo wọn wọ̀nyí bí wọ́n ṣe pọ̀ tó. ó fi kárí gbogbo wọn bí wọ́n ti pọ̀ tó yìí náà. ẹ̀yin bàbá yìí dùn fún yín o. ẹ̀yin bàbá yìí dùn fún yín o. Ọlọ́run ò níjọ́ kan. Ọlọ́run níjọ́ kan o. ẹ̀yin bàbá yìí dáa fún yín o. ẹ̀yin bàbá yìí dáa fún yín o. Ọlọ́run ò níjọ́ bàjẹ́. Ọlọ́run níjọ́ bàjẹ́. gbogbo àwa tá a wá dá yín lóhùn. gbogbo àwa tá a dá yín lóhùn pátá. lálàáfà. lálàáfà ni. látẹ̀rí
Dr. Saheed Ọbalówù. látẹ̀rí Dr. Saheed Ọbalówù. ẹ máa bẹ nínú àánú ẹ máa bẹ nínú àánú Olúwa. ẹ máa bẹ nínú àánú ẹ máa bẹ nínú àánú Olúwa. Mujaddiduddin. Mujaddiduddin. ẹni gbogbo ìgbà ni wọ́n máa ń jà dáadáa gbogbo gbogbo nǹkan. ìgbà ni wọ́n máa ń jà dáadáa gbogbo nǹkan. wọ́n sì ń ṣiṣẹ́ rẹ̀. wọ́n sì ń ṣiṣẹ́ rẹ̀. ọba mi ò ní jẹ́ máa padà sí. ọba mi ò ní jẹ́ máa padà sí ibò. ó fi wá kárí gbogbo àwa tá a wá. ó fi kárí gbogbo àwa náà tá a wá. wọ́n fẹ́ nu bàbá Ìmáàmù Ọ̀fà ṣàdúrà fún wa. bàbá fẹ́nu bàbá wa gba Ìmáàmù Ọ̀fà wọ́n fi ṣàdúrà fún wa. látẹ̀rí honourable wa. látẹ̀rí honourable wa Àdátò. Àdátò. wọ́n ní ẹ̀ tí ì ṣèkan rí. wọ́n ní ẹ̀ tí ì ṣèkan rí. ọba mi ọba ń ṣe ọ̀rọ̀ yín bó ti ṣe Ramani. ọba mi ọba wa sọ̀rọ̀ yín bó ti sọ ọ̀rọ̀ Ramani. gọ́fìnà wa yìí ni ń wí o. gọ́fìnà wa yìí náà ń wí o. kò ṣèkan rí. kò ṣèkan rí. ẹnìkan kan ò mọ̀ rí. wọn ò mọ̀ rí. ọkàn dé náà ni. ọkàn dé gíjà. wáàsí tá a ti kọ́kọ́ pàdé pẹ̀lú rẹ̀. wáàsí tá a kọ́kọ́ pàdé pẹ̀lú rẹ̀. nígbà tí wọ́n múra àgbò. gbàtí wọ́n múra àgbò. wọ́n wá bí mo ní ẹ̀sà sẹ́yìn yóò sì jẹ gómìnà báyìí. sẹ́yìn jẹ gómìnà báyìí ẹ wá lè jòkó lẹ́gbẹ̀ẹ́ òkú. olówó jẹun náà irú gómìnà wo ti tẹ wá ra lè wá. ẹ wá lẹ́gbẹ̀ẹ́ pílà mọ́sálásí wọ́n wá ṣe é kún báyìí. Ọlálọ́mí. wọ́n lé wá dájò kó ẹ wá ra lè kájọ sí lẹ́gbẹ̀ẹ́ òpó mọ́sálásí. lẹ́gbẹ̀ẹ́ òpó mọ́sálásí. sẹ́yìn lè ṣe gómìnà báyìí. ẹni tó fẹ́ jà kò ní káwọ́ gbéra. wọ́n ní ìsàlámà wọ́n lẹ́yìn tí ń káwọ́ gbéra ju ẹni tí ìjà tẹ́ fẹ́ jà yìí kọjá arúgbẹ́ tí ń ṣe. kẹwàá káwọ́ gbéra ẹ tu awọ níbi agbádá. ó ní àfa máa ṣe. àṣẹ yóò ṣe é lóòótọ́. àṣẹ yóò ṣe é lóòótọ́. ará Ìlọrin tẹ́ ẹ̀ mọ̀ pa burúkú pọ̀. àbúrò. ará Ìlọrin wọn sọ pé sẹ́lẹ̀ yóò ṣe gómìnà báyìí. èyí tí ń káwọ́ gbéra yìí. bí ṣe ń ṣe yìí. tí ń ká gbádá mọ́ra. ọwọ́ débẹ̀. ó débẹ̀. gọ́fìnà pè mí njọ́ kan ó ní àfa ó ní èmi gbọ́ nǹkan tí wọ́n ń sọ ó ní wọ́n ń sọ pé kí n jẹun kí n sanwó kónkó ń bẹ̀. mo ní ẹ̀ mọ́túmọ́ rẹ̀ ni mo ní wọ́n sọ pé ẹ̀ ní ṣèkan sí inú ó ní màá ṣe insha Allah. ní màá mo tún fẹ́ jẹun sí. ó ní ọlẹ́yìn àfa màá ṣe. ọwọ́ àṣẹ àbí òṣè. òṣè. ọba tó ṣe tiẹ̀ nírọ̀rùn. ọba tó ṣe tiẹ̀ nírọ̀rùn. kálukú wa ń padà wọ́n sọ pé àṣeléríire lọ́ba mi yàn fún wa. àṣeléríire lọ́ba mi yàn fún wa. bẹ́ẹ̀ lọ́ba mi ó ṣe tiyín náà. bẹ́ẹ̀ lọ́ba mi ó ṣe tiyín náà. àkókò ẹlẹ́ẹ̀kejì Abdulrahman yìí. àkókò ẹlẹ́ẹ̀kejì Abdulrahman yìí. ìdùnnú ni ó jẹ́ fún gbogbo wa. ìdùnnú ni ó jẹ́ fún gbogbo wa. gbogbo ẹni oore alákọ̀ọ́kọ́ ti kàn. gbogbo ẹni oore alákọ̀ọ́kọ́ ti kàn. tẹ́lẹ̀kejì yóò tún kàn. tẹ́lẹ̀kejì yóò tún kàn wá. ẹni títa alákọ̀ọ́kọ́ ètí kàn. ẹni títa alákọ̀ọ́kọ́ ètí kàn. tẹ́lẹ̀kejì ó kàn. tẹ́lẹ̀kejì ó kàn. oore láíláí ó kàn gbogbo wa. oore láíláí ó kàn gbogbo wa. gbogbo ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ pẹ̀lú wọn. gbogbo ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ pẹ̀lú wọn. àtẹ̀yin tẹ́ ṣiṣẹ́ l'Abuja. àtẹ̀yin tẹ́ ṣiṣẹ́ l'Abuja. àtẹ̀yin tẹ́ ṣiṣẹ́ ní Kwara. ẹ̀yin tẹ́ ṣe ní Kwara. ọlọ́njẹ́ láṣeyọrí yìí. kẹ́yìn náà tún ṣe kẹ́tún ṣe mí. ẹni gbogbo wa ká tẹ́wọ́. gbogbo ẹja tẹ́wọ́ Suratul Fatiha. Dr. Abdul Rasidi Saheed ye Dr. Saheed. bẹ́ẹ̀ni ẹni Alhaji wa Saheed Ọbalówù. Alhaji wa Ọbalówù. Mujaddiduddin. wọ́n ní ká tó ké Fatiha. wọ́n ní ká tó ké Suratul Fatiha náà. ìmọ̀ bóyá bá a ti ń ṣe lọ́fà tẹ́lẹ̀ náà là ń ṣe ní òjé ń sọ̀rọ̀ owó àdúrà rárá. a ti ń gba àdìsí náà. Imam ìgbà tí màmú ti fàṣẹ sí wọn. ẹ rí i pé ìsọpọ̀ owó àdúrà dà. àwa. torí wọ́n ní àmọ́ bí ìṣe ìlú nìdàlú. nìdàlú o. kò yí padà. táwa tún wá ń jọ mi. bàbá ìmáàmù ní bá a ti ń ṣe òun náà. wọ́n ní àmọ́ ń kọ̀ bí lílẹ̀ ní ká máa kọ̀ bí. Mujaddiduddin ní 20,000 naira. wọ́n ní 20,000 naira. wọ́n ní owó Fatiha látọ̀dọ̀ wọn. owó Suratul Fatiha látọ̀dọ̀ àwọn. bẹ́ẹ̀ni Ọlọ́run ní àríra wa Ọlọ́run ṣàlékún dáadáa. náà wọ́n ní owó Fatiha àtàwọn. wọ́n lówó Fatiha àtàwọn. 20,000 naira. kí Ọlọ́run má bà ìjókòó yìí jẹ́. Ọlọ́run má bà ìjókòó yìí jẹ́. àtàwọn tó ní. ọ̀rọ̀ Mujaddiduddin náà. ọ̀rọ̀ Mujaddiduddin náà. Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láyéláyé o. umura mi tẹ́ bá tún lọ. lẹ́yìn àwẹ̀ yìí. Ọlọ́run jẹ́ mú bàbá bàyá lọ. umura tinú àwẹ̀ yìí wọ́n púpọ̀. ọ̀wọ́n púpọ̀ àjọ táwọn àbá wa sì dá mọdémọdé ò mú wọn. bẹ́ẹ̀ ọba múyàn lọ múra yọ jẹni tó dà níyàn sí. yọ jẹni tó dà níyàn sí. torí pé ó ti lé ní 3 million. ẹnìkan ṣoṣo. àmọ́ bàbá dẹ̀yìn àwẹ̀ yóò tún wálẹ̀ díẹ̀. yóò padà di tàwa tálíkà. Ọlọ́run ó ṣe ń rọrùn fún wa. ẹ máa lọrí ẹ máa bọ̀rí ẹ máa pàdé àánú Olúwa.